ní òkín pàgìrì pẹ̀lú àwọn ọkọ rẹ̀ mi bí mo ṣe wà Ìyábọ̀ Òjó will wait for ẹlẹ́dẹ̀ kan tó pẹ̀dẹ̀ but because everybody ò ṣe wọ́n ní wọ́nran bíi tiẹ̀ olórí burúkú wọ́nran ẹ̀ náà ò ti gbé fọ́mọ ọmọ gan ti ní skánskán lórí kọ́mọ kékeré bẹ́ẹ̀ yẹn máa rojọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ wà ní restaurant ọmọ ẹ̀ ò tiẹ̀ ẹ̀ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lé like a child will be a child bí ọmọ yẹn wà autistic tí gbogbo yín ò mọ̀ ọmọ yẹn wà autistic because kò sọ̀rọ̀ ó kàn wí wóró wọ́nran ní mo rí lọ́dọ̀ àmẹ́bọ̀ ń bẹ̀ ọmọ kékeré ń sọ̀rọ̀ láti gbà tẹ́tí wà ní restaurant ẹ̀dẹ̀ ń rẹ́rìn ọmọ tó yẹ kẹ́ fún ní kò láwùjẹ kórí ẹ̀ dàlú kí ọmọ kékeré ti gbé wèrè sórí ṣé wèrè tó wà láwùjẹ ọmọ ti kó ni ọmọ kékeré mo dẹ̀ ń wo fídíò yẹn pé ọmọ yìí wà autistic ni àbọ̀ ọmọ yìí náà ti ń ya wèrè ní kọ́ ọmọ kékeré kò sọ̀rọ̀ kò sọ kankan tó tangible bẹ́ẹ̀ ó kàn rẹ́rìn ni ó kàn ṣe bí wèrè ìwọ ló máa bọ́ta ló máa ṣépè fáwọn ọmọ ọlọ́mọ ìwọ ló máa gbé ọmọ ọlọ́mọ ṣépè ọmọ kékeré tó o bí má lọ gún lábẹ́rẹ́ wèrè sáìsì bẹ́ẹ̀ di ẹ̀gàn wà ó wọ́n bẹ̀rẹ̀ so mọ́lẹ̀ láàárọ̀ ọmọ yẹn ò sọ̀rọ̀ ohun ẹ̀gàn ò là àwọn ọmọ tó bí lẹ́yìn àṣà àti pọ́ ọmọ ọdún 5 báyìí àbọ̀ ọdún 4 ohun ẹ̀ ò là ó kàn wí wóró ní bí ìgbà tí wèrè bá ṣẹ̀ wọjà ọmọ kékeré ẹ má lo gúnlẹ̀ tútù fún èyàn máa ń ṣe pé ọmọ ń ṣeré ọmọ ń ya wèrè ẹ̀ ń sọ pé kíní ẹ̀dẹ̀ ń wo ọmọ bẹ́ẹ̀ yẹn tẹ́ fi kúrò níbi tẹ́ ti lọ jẹun kọ́ ọmọ kékeré tó ẹ̀ tí ẹ̀kọ́ ọmọ yín tébù mánà ọmọ yóò ní tíkẹ́ẹ̀tì olórí burúkú gbà tó jẹ́ pé ìyá máa wà online látàárọ̀ ni there is no time to babysit your children kọ́mọ yẹn kọ́ kàtẹ́ ní òkè ọmọ fẹ́ yàtọ̀ kátìfù ọmọ yẹn ò sọ nǹkan tó meaningful àti ẹ̀ máa ń pè okay baby you have to be talk akọ máa sọ ń pa Cinderella Coco Melon Teletubbies you didn't see my Teletubbies movie mommy I'm coming 1 minute please. Hello. I'm back. Mombo. Kọ́mọ kékeré kọ́ ti ẹ̀ sọ pé òkè o. Àwọn ọmọ táwa gan bí sí inú abúlé when my child was that age she would not even speak Yorùbá. Àwọn ọmọ mi ń sọ Yorùbá. Màá gbọ́ mommy can I watch my cartoon? Mommy, can you give me my tablet now? Mommy, can I watch Teletubbies? Mommy, can you put it in Coco Melon? Mommy, àwọn nǹkan tá ti ẹ̀ máa sọ pé òkè ọmọdé tó bá tọ́ ní Lẹ́kì tó kọ́ bó ṣe yẹ kọ́ ọmọ ẹ̀ máa sọ̀rọ̀ ni. Ọmọ ẹ̀ tí ń ya wèrè wàláì kò sẹ́ni tó lè bá mi sọ wèrè gidi ni wà tiẹ̀. Kọ́mọ kékeré ọmọ yẹn Ọlọ́run o subhanallah astagfirullah rọ láì ṣe pé ó bí ọmọ sí agboolé àwa gan tó bí sí bus stop àtọ ọmọ kan àwọn ọmọ mi máa ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé British International lọ ní kékeré ni ọmọ ẹ̀ wà ńbẹ̀ ó kò jókòó wọ́n gé chair fún ó wọ singlet àti pátá like I don't even understand. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá máa fẹ́ yàwó ẹ wo ìyàwó tẹ́ máa fẹ́ o ẹ wo ìyàwó tẹ́ máa fẹ́ o torí wèrè tó bá wà lórí ìyàwó yín máa ran ọmọ tó bá bí fún yín tẹ́ bí ìyàwó yín bá dẹ̀ ń ṣe wọ́nran ọmọ yín máa ní wọ́nran lọ lórí skoin ni inú ẹ̀jẹ̀ ìyá ló ti máa ń ran ọmọ inú ẹ̀jẹ̀ ìyá ló ti máa ń ran ọmọ ẹ bá mi power tap wà ní dààmú ọmọ wọn ò ní yá wèrè o sàbí ó dà pé o mọ̀gbà tó lórí burúkú blọ́ọ̀gì ọmọ mi má tiẹ̀ sọ kankan pa ẹ̀ ní tí mo rí online ni mo sọ igun smart eye tó bá fẹ́ tọmọ in a porch way làwa máa fi ń tọmọ wàláì ọmọ ẹrú ló ń tọ́ kọ́lọ́n ṣàánú wa o àrípò ìyá wèrè how can't you prevent wèrè yẹn like maybe àsìkò sì wá o tọ́lọ́n bá ṣe kó fa ẹ̀jẹ̀ ara ọmọ yẹn kúrò wọ́n lè wá gbẹ̀jẹ̀ irú àwa yìí ẹ̀jẹ̀ wa da at least ẹ̀kọ̀ọ̀kan ni wèrè máa sanwó kò ní gájú àwèrè bẹ́ẹ̀ yẹn you know
They need to change the blood of that child. Wọ́n need láti clean ẹ̀jẹ̀ ọmọ yẹn. Ẹ̀yin tí TikTok ẹ máa power tap sẹ́. Mo dẹ̀ wò pé àbí wọ́n gbé nǹkan kan ṣé ajá tẹ̀lé wọn lọ síbẹ̀ ni. Wàhálà mo ní aṣọ ti ní puppy ni why tí ajá yẹn fi ń kígbe bẹ́ẹ̀ yẹn. Ṣé wọ́n ti ní puppy ni? Why tó fi gbà tí mo wá lọ comment section. Mo pé why ṣé wà autistic ni? Ṣé autism ni? No, wèrè lélẹ̀ ìdígbòlù whisky lélẹ̀ náà. Láti bẹ̀rẹ̀ fídíò títí tẹ́ fi parí ẹ̀. Wèrè tó bá ràn ìyá ó máa ń ràn ọmọ ni. Wèrè tó bá ràn ìyá ó máa ń ràn ọmọ ni. Ajia is donating her blood free of charge. Yeah, Jokotade. It is well, yo. Gbogbo yín kàn wo fídíò ẹ̀ kí n wá observant. Tí n bá kàn ti wò lẹ́ǹkan. Mo kàn máa rò pé kí ló ń ṣẹlẹ̀. Gbogbo yín àbí mo ṣé mo jánà ni. Ìgbòlú whisky ni o. Bàbá náà wá ń fà lọ́wọ́. Don't go there. Má tọwọ́ bọná. Ẹ wá mú. Ya tètè mókù tó máa ń so. Ẹ wá mọ́mọ́ ẹ wá ń so lókùn níta gbangba. Ẹ wá ń so ọmọ lókùn níta gbangba. Ṣé ọmọ yín ò mọlé kò mọ̀ ta ni? Ya máa so lókùn tẹ́ bá fẹ́ máa jáde. Ó fẹ́ gun orí iṣẹ́, ó fẹ́ tọwọ́ bọná. Ó ń fò sókè, ó ń fò sílẹ̀, ẹ wá ń fà, ẹ ń dè, ẹ ń ṣe. Àti kékeré lèèyàn ti ń pẹ̀ka àrókò kó má bàa dọ̀la ká wọ́n máa sọ wípé ìkúnlẹ̀ ẹ wo. Ẹ jẹ́ ká ṣáà mẹ́nu kúrò ńbẹ̀ torí ìgbà ẹ̀ ń sìn ló máa náà wá blackmail wọn. Àmọ́ nǹkan tèmi rí ni mo sọ tó bá bí ìyá láyà pọ́nrín máa pọ̀pọ̀ bàbá ńlá bàbá ẹ̀ rè. Kò sọ wípé nǹkan tí mo rí yẹn àfi tójú bá ń dun àwọn ìyá láyà ẹ̀ nílé. Nìkan ló kù. Ìwọ ló ṣì máa ṣàǹfààní. Kò dẹ̀ sẹ́ni tó máa ní nǹkan tí mo bá rí kí n má sọ. Àbí lórí burúkú ni ẹni tí ó fẹ́ dání. Ṣùgbọ́n náà ọmọ tèmi náà ń ṣe pọ́n. Àbí ṣé mo bọ́ tàmọ́ ọmọ adìbọ̀nkè fún ẹni. Ṣùgbọ́n òun ló lòbò ẹ̀ kí ni pírọ́blẹ̀mù tiẹ̀ pẹ̀lú yẹn. So nǹkan tí mo rí ni mo sọ. Nǹkan tí wọ́n náà ṣáàrí ló sọ. Pàdé mú evidence ẹ̀ wá. Tó bá dẹ̀ ní kémi náà mú tèmi náà wá. Ìbí náà rẹ̀ kò fídíò síta pé ẹ wo ilé ìṣó normal láàrin mi àti ìṣó ó normal. Ẹjọ́ 2025 la wà yìí o. Ẹ wo ọmọ kejì tó wà ńbẹ̀. No, ẹ lọ wo fídíò yẹn. Ẹ wo ọmọ kékeré kejì tó wà ńbẹ̀. Ìyẹn gan tún wò wípé ṣé kìí ṣe pé wèrè lọmọ dádì mi ìṣá. Ẹ lọ máa wo facial expression ọmọ kejì yẹn. Mò ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ṣe wà ńbẹ̀ yẹn. Ẹ lọ wo fídíò yẹn. Facial expression ọmọ kejì yẹn wò pé ṣé wèrè kọ́ láti kó mẹ́bí báyìí. When you see ọmọ tó bá tọ́ nílé ojú lásán tó bá fi wò. Wọ́n bá àwọn ọmọ mi re. Èmi ìyá ṣòbó òròkò mo máa ya wèrè bẹ́ẹ̀. Àwọn ọmọ mi lásán lè ha yìí ni. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mi tí bá ń sọ̀rọ̀ àwọn ọmọ mi ò kì í sọ̀rọ̀ bó ṣe dàgbà tó. Tí bá ń para wọ́n máa ń mẹ́lò ni. Tí bá gbé dáńgbáná mi wọ̀ wọ́n máa ń quiet ní bó ṣe dàgbà tó ti di sisi tó ti ń lọ ilé ọkọ yìí. Tí bá ní ace quiet I want to talk wọ́n bí ya wọ́n ti ẹ̀ ń pariwo nù ilé fún mi. Tó bá ń jọ wọ́n jí tí bá ní do you people see me here? Is something happening? Ọmọ kékeré ó dẹ̀ wà láàrin mọ̀lẹ́bí ní nígbà tí mo family meeting lọ tí à ń ṣe odindi báyìí dé fún dádì ọmọdé ṣe bí wèrè. Ìyá náà wá sọ pé she's so friendly she just be happy. Ìyẹn ṣe she's just friendly she's not being happy. Symptoms of wèrè tá à ń sọ ni lọ́ọ́ tètè mú so. Àwọn ò ní rí ká má sọ. Ó bá dẹ̀wọ̀n ẹ̀ kó bọ́ta kó ṣépè. Èpè tó ń jà ẹ̀ ó ti kọjá ń táyà dé gan lè bùdó. Wọ́n ti ẹ̀ lè bẹ́ẹ̀ ṣe. Wọ́n ti ẹ̀ lè ṣe kí ni? Wọ́n lè bẹ́ẹ̀ bù ẹ lọ́dún mẹ́wàá léni tó bá ń gbọ́. Ọwọ́ tó gẹ̀dẹ̀ gbé báyìí ara ẹ̀ ló fi ń nà. Gbogbo nǹkan tó ń wíṣ àwọn ọmọ lọ́mọ ó kàn ń ṣẹlẹ̀ sí ẹni. Ó kàn ń ṣẹlẹ̀ sí ẹni. Wáyé tó ò gbà ká mú. Mo ní ẹ ti ń wo fídíò yẹn ó yá ẹ wo reaction ọmọ kejì yẹn bó ṣe ń wò bí ìgbà téèyàn ń wo tẹlifíṣàn ni ọmọ yẹn wá serious pé ṣé àti kó wèrè mérò báyìí
ọmọ yẹn wá wò bá ọmọ yẹn wọ ọmọ kejì yẹn wọ bí light color ẹ ti mọ̀ pé ọmọ yẹn mi ọmọ tó jẹ́ ó lè jẹ́ ọmọ àwọn ọmọ ọkọ ẹ̀ bóyá kọ́nù wọn bímọ wọn ò kéde láti bímọ I'm not saying pé kó má bímọ wọn ti dàgbà náà at least wọn ti kọjá 20 years. ẹ wo bọ́mọ yẹn ṣe ń wò bó ṣe wọ light baby pink yẹn ó kàn ń wò ní bí ìgbà téèyàn ń wo tẹlifíṣàn tọmọ kékeré bàbá sọ̀rọ̀ ọmọ tó ní wípé ẹbí sílùú òyìnbó tẹ́tí fún lórúkọ ìlú òyìnbó kó wá máa ṣe bí ọmọ tó bí ságbo ẹran. ọmọ tó bí sílé alágbo gan tó bí sí alágbo kò gbúdọ̀ ní wèrè lórí tó yẹn torí bóyá àwọn ọmọ tó bí sílé alágbo tágbo ẹ̀ tó wọ́n lu àgbo ọmọ yẹn ó ti sán lórí o. It is well yo gbogbo ẹ̀yin abiyamọ ayé wọn ní tí bí ọmọ mú wa o àṣe kíni àjèrè ọmọ wa o normal ọmọ kékeré lè máa wà talkative mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kọ́ bó ó máa ní nǹkan tó ń sọ mommy can I use your tablet mommy can I watch cartoon mommy ọwọ́ àmọ̀ pé she's eléyìí ò communicate kò ṣe anything kò communicate kò ṣe anything kò ń pariwo ní. Anyway jẹ́ ká kúrò lórí chapter kí ló dé tí gbogbo yín tẹ̀ wá look unkept níjọ́ yẹn ṣé o ṣe lọ ra polo fún àwọn ọmọ yẹn nítorí mo rí kan tó wọ polo àwọn ọmọ Yíbò tó máa ń packing shirt kí ló dé tẹ ṣe ń sáré torí pé ẹ ṣe fídíò sáré ń dá kaba sí wọn lọ́rùn all of them wọ́n shine ẹyin see there are some things so real there are some things still real èmi bí mo ṣe wà observer gidi ní mi why tó kọ́kọ́ sáré lọ ra bus corner fáwọn ọmọ yẹn ayé ò le tó yẹn man you are supposed to catch them unaware wọ́n wá sọ pé unaware cut them unaware video ni ìsáré lọ ra packing shirt like ìsáré lọ ra gown ìsáré lọ ń gbé wíìgì sí wọn lọ́rùn do we care about all that do we. She has ADHD syndrome. Ọmọ yẹn ní ìdìkọ̀ gba bed emergency ni ọ̀rọ̀ yẹn ẹ má fi ṣeré o mi ò ṣeré o. Ṣé àrí pé ó ṣe wọ́nranwọ̀nran ni? Ṣé àrí pé ó ṣe wọ́nranwọ̀nran ni? In fact àníjọ́ kan sẹ̀ nǹkan tó gbogbo yẹn notice ìjọ́ kan tèmi ti kọ́kọ́ notice dọ́tọ̀ ra bicycle fún wọ́n dẹ̀ ń gbé tipátipá kó kúrò lórí bicycle tó bá jọ ọmọ tẹ̀ tọ́ ń lé ọ̀la ni bicycle yẹ kó jọ lójú. ókè ṣé pé torí ìyá tó bí gangan ò fún lọ́yàn ni ọmọ mà dá lára ọmọ o ó yẹ kó ọmọ yẹn ti máa sọ̀rọ̀ normal àti tọ́ ọmọ ọdún mélòó nsìn àti tọ́ ọmọ ọdún mélòó bá tó jẹ́ pé nínú oyún tọ́bìnrin mi ló lépa nínú oyún bó ṣe máa bá tọmọ làkejì jẹ́ tọmọtọmọ ló ń lépa Ọlọ́run ẹ bá mi share ètò yìí náà kí ló ṣẹlẹ̀ Facebook why na no dey share this video ara kan tá máa ń complain ní ẹ̀ta kì í fẹ́ wá a máa fẹ́ náà jì ṣe fídíò fún yín ẹ̀ ní share ẹ̀ ní like any gift. Aja Makpamina, how she go get accent? Ọmọdún márùn. Ó ga o. Ọmọ tó yẹ kó jẹ́ pé níbẹ̀ yẹn ó yẹ ká rọ́wọ́ lálára ẹ̀. Tó yẹ kó máa kọ roll 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 your boat gently down the stream. Merry 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 just is just a dream. Tó ọmọ tó yẹ kó máa kọ twinkle, twinkle, little sky, how I wonder what you are. Ọmọ tí ò lè sọ òyìnbó. Hello, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Mo kí gbogbo ẹ̀yin ìyá yìí bàbá.
ó lágbára aṣáàkú kó lè dà á kú gbogbo ẹ̀ lọ́tún lósì. Ọlọ́run á ṣàánú wa, Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Gbogbo làálàá kókó jọ̀jọ̀ ẹ̀ kó kúkú ní já sásán, gbogbo lílọ bíbọ̀ wa ẹ̀ kò ní já sásán, kò ní já sásán láṣẹ Èdùmàrè. Àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Ẹ ti rí lẹ́ẹ̀kan mo display àwọn aṣọ wà lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ṣàǹkárá ni, ṣé lẹ́yọ ni àbí ní dọ́sìn ni, báwo lẹ ṣe fẹ́ sí? Mo láwọn aṣọ tó fine tó fine. Ẹ patronize Lady K Ìfẹ́olúwaṣọ, the baby of Yorùbá nation. Ẹ patronize lójú òní tí yín mi ní wáyé sí. Mo láwọn ọjà tó fine tó fine tó fine. Kódà mi kí mo wọ́ ní tí máa tún display. Tó bá jẹ́ àwọn lace tán mix pẹ̀lú àǹkárá ni ó wà, tó bá jẹ́ lace lásán ó wà, tó bá jẹ́ àwọn àǹkárá ẹ̀rẹ́ with aṣọ òkè lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ bá sanra, mo láwọn aṣọ tẹ́ lè lò, ẹ fọkàn balẹ̀. Ẹ pè Lady K. Ẹ̀yin tẹ́ bá sanra dáadáa, mo ní size yín ó wà available bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. Ṣé damask lẹ fẹ́ dàbá àǹkárá bá dìrẹ̀, ó wà ibi gangan ni ó wà níbí, ó wà níbí, ó pọ̀ yẹ́yẹ́, ó mú yes. So bó ṣe jẹ́ nìyẹn, ṣe gan mo dúpẹ́. Àníri jù báyìí lọ lórí ètò. Bákan náà dẹ̀ ni product iléeṣẹ́ TN Natural Herbal, gbogbo ẹ̀ náà wà níkàlẹ̀ ní sẹpẹ́ ọ̀. Ẹ patronize Lady K o, ẹ wá bá wa ra táǹtà, ojú òní tì yín o. Ẹ ṣeun gan ni o, ó dàbọ̀.